أنزل الله طائره ونخرج له يوم القيامة كتابه يلقاه منشورا اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا من اهتدى فإنما لا تدين نفسه ومن ضل فإنما يضل عليها ولا Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Ìlú Lágùn ni ìlú tí a wà yìí. Gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wò wá nílé àti lóko. Èní ni ọjọ́ kẹjọ ètò ìsìnkú bàbá wa ìmáàmù àgbà ti ìlú Lágùn, bàbá wa Máṣíkà ní tán jẹ́ ọ̀gá gbogbo àwọn ìmáàmù ìjọba ìbílẹ̀ Lágelú. Ìlú Lágùn wà ní ìjọba ìbílẹ̀ Lágelú láàrin Ìwó sí ìlú Lálùpọ̀n. Ibẹ̀ ni ìlú Lágùn tẹ̀dó sí. Bàbá wa ìmáàmù Máṣíkà ni wọ́n jẹ́ ìmáàmù àgbà fún ìlú Lágùn nílé àti ní oko. Bákan náà àwọn náà jẹ́ ìmáàmù àgbà pátá fún gbogbo ìjọba ìbílẹ̀ Lágelú ní ìlú Ìbàdàn bíbáyìí. Èní gangan ni à ń ṣe ọjọ́ kẹjọ ètò ìsìnkú wọn. Gbogbo ẹ̀yin tẹ́ ó wà nílé, ìlú Lágùn la wà yìí o. Ìlú Lágùn jù báyìí lọ, ó fẹ̀ nínú bẹ́ẹ̀ ni ó fẹ̀ lẹ́yìn. Ìlú Lágùn tóbi, ó sì jẹ́ ìlú tó gbajúgbajà ní ìjọba ìbílẹ̀ Lágelú àti ní ìlú Ìbàdàn. Ní báyìí àwọn tó wá síbi ètò ìfìdáhùn náà, àwọn èèyàn ńláńlá ni àwọn bíi bàbá wa kéèké ọlọ́ṣọ̀ọ́ àti ìmáàmù Ìbàdàn lápapọ̀. Ní báyìí àyìn ará ilé ẹ̀ máa bá wa ká lọ. Yóò máa dúró wákàtí kan nínú ọ̀run tí ó sì ní ẹni bí ọ̀bẹ náà fún ni o. Ẹ dákun nítorí tó ń lọ gbogbo àwọn ọmọ lóòkú. Bàbá wa Mọ́gàjí wọ́n ti dé ara wa sálà wa mọ̀rí àbábí kan. wọ́n ní ẹ máa wọ agbọ́wọ́ nípa ilẹ̀ dájọ́kọ̀ yìí dúró. Mọ́mìn ọ̀rọ̀ ìmáàmù wọ̀ sọ bẹ́ẹ̀ ni ẹni pé àmọ́ ní àwọn àmọ́ àgbà àmọ́ rárá wọn ò wá ní ìwé kan ní wọ́n kàwé pé dẹ́fà bàbá àgbà Mọ́gàjí ìyá rẹ̀ tó ké mọ̀ wọn kéré. bàbá pòfẹ́sọ̀ ní kí máa kéde fún yín wípé gbogbo àwọn ẹni Ọlọ́run pé wá jáde kó látàárọ̀ kò ní dá bẹ́ẹ̀. Bàbá wa kúrò wọ́n ní kẹ́ ẹ tètè máa bọ̀. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ obìnrin yányá tẹ́ ẹ sì jẹ́ ọmọ bàbá wa àgbà. Wọ́n ní ẹ̀dá tó ń torí ìtọ́lé gbogbo bí ọba rẹ̀ máa bọ̀. Chairman local government Ẹ̀dá tó ń torí ìtọ́lé gbogbo ẹ̀yin bàbá wa tí adákọ̀. Ẹ̀dá tó ń torí ìtọ́lé àyíká mẹ́rin Muhammad máa bọ̀. Ẹ̀dá tó ń tẹ́tọ̀ sí àbí. Ọ̀pọ̀ ọba tí ó gbẹ̀gbẹ̀rẹ̀ òbí yaba délé. Ìgbà tó kọ́ máa wà lásán. Gbogbo ẹni tí fáàmù bẹ ní ìcháàjì rẹ̀ tàbí tó wà lábẹ́ ìcháàjì fáàmù. Bàbá ni wọ́n solúsọ̀ lè sí fáàmù yìí gbogbo máa wà lásán o. Ẹ̀dá tó torí ọmọ ẹ̀bá ní sẹ́nẹ́ sí o. Ẹ̀dá tó torí ọmọ orí tí lábẹ́ tẹ́ǹtì yìí ó mú kọjá nǹkan mi o. Kò sẹ́ni tí ó sì máa làágùn lójú àti ní àwọn ibi tí yẹn ti máa gbà làágùn o. Tó lè bà wá lè tètè rọ̀. Ẹ̀bá ni wọ́n solúsọ̀ ṣe sí àwọn fáànù tí wọ́n dúró tí wọ́n rí sẹ́sẹ̀ yìí o. Ẹ̀dá kan ìdílé àtàwọn ibi tí ìtaàjì rẹ̀ kọ́ńdà gbogbo ọlọ́kọ̀ bá ní pọ̀ wá. Náà. Bàbá àgbà Mọ́gàjí ààrẹ ti yé. Ẹ̀yin ni kábọ̀. Kódà ẹ̀yin náà gbé nígbà tó pé ọ̀rọ̀. Lẹ́yìn Mọ́gàjí Máṣíkà tó wà nínú ìdìbò gbogbo àwọn tọ́jú pátápátá níbi táwọn àyè ìgbà tó wà nínú ìdìbò lágbàáyé àwọn bàbá ìmọ̀ọ́mù tó ti wá dé wọ́n tún wá sì fẹ́ ṣe láti dé òkòwò pípẹ́ bọ́ọ̀ta
ẹtí ń jẹ fáìlì bẹ́ẹ̀ mo kọ́ ọ̀gbọ́n gbé nínú èrò ó ń pa owó lọ́wọ́ nínú. Bàbá wa àgbà níkàlẹ̀ a mọ̀ lọ síbi àdúrà láti síbi ètò àdúrà láti síbi ìdókò ìdáhù fún bàbá wa àgbàdo mọ́fẹ̀lá àṣẹ tọ́lẹ̀ ahmed mọ́ṣíkà tí wọ́n jẹ́ ìmọ̀ọ́mọ̀ àgbà fún ìlú lọ́dún nígbà yìí wọn abẹ́rẹ́ gbogbo rẹ̀ pẹ̀lú àdúrà láti fi ṣíbi abala yìí ìrẹsìbí tábí àwọn ti wá ibi títí náírà náà lọ níbo ni ìgbà tó ti wá tó tayọ àyè tó gbajú náà ni àyè tọ́lá ń fi síbi gíga látọ̀rọ̀ bàbá ìmọ̀ọ́mọ̀ àgbà fún gbogbo ilẹ̀ Ìbàdàn bàbá wa àṣẹ ìmọ̀ọ́mọ̀ àkàrà Abdul Ghani Abdul Qadir àpọ̀tọ̀mọ̀ kékeré ọ̀pọ̀lọpọ̀ ọmọláhùn àwọn ọ̀pọ̀. Àwọn tí wọ́n bẹ̀rẹ̀ fún Mùsùlùmí fún ìpínlẹ̀ Ọ̀yọ́ aṣojú àlámọ̀ bàbá Ìbàdàn wọ́n gbé. Ṣùgbọ́n lọ́ọ̀tọ̀ lọ sọ̀rọ̀ lórúkọ mi àtẹ́bọ̀ fún mi ní bí wọ́n ti máa jẹ́ bàbá wa tí wọ́n jẹ́ lọ́jàjì bàásìmù ọmọ ẹgbẹ́ ìlú àwọn ọ̀rẹ́ ìlúlágbọ̀n àwọn ọ̀rẹ́ tí ó dàrú ṣùgbọ́n àwọn ọ̀rẹ́ tí ó dàrú wa ìpínlẹ̀ lè ní ti ẹ̀sìn. àwọn ìṣẹ̀lẹ̀ bí ẹ̀rí pé làbúkú sí mo bẹ̀ ààbẹ̀ ìbálẹ̀ wà á ní wọ́n ní kí gbogbo wa ọdún lẹ́gbẹ̀ẹ́ náà ní àṣẹ ìyọ̀dá àbẹ́bíwá Muhammad sallallahu alaihi wasallam alhamdulillahi lam yattakhidh waladan ولم يكن له شريك في الملك ولم يكن له ولي من الذل وكبره تكبيرا سبحان الله سبحان الله والحمد لله والحمد لله لا اله الا الله لا اله الا الله الله اكبر الله اكبر الله اكبر الله اكبر حول ولا قوة ولا حول ولا قوة بالله العلي العظيم بالله العلي العظيم ربك سبحان ربك سبحان ربنا رب العزة عما يصفون والصلاة والسلام المرسلين على المرسلين الحمد لله رب العالمين الحمد لله رب العالمين. wọ́n ní kí wọ́n rán wa wá tí wọ́n rán àwọn bàbá bá sì wọ́ bí ọlọ́njẹ́ mi wọ́n gùn fún wa wọ́n lọ́n jẹ́ tẹ́mi bàbá ọ̀nàmà àgbà náà gùn wọ́n lọ́n jẹ́ mi bàbá náà gùn fún wa ní wọ́n lọ́n ọ̀dọ́ ọ̀sà mítà náà wọ́n jẹ́ bàbá ọ̀nàmà àgbà gùn fún wa wọ́n ní kí ẹ̀mí náà tọ́gbọ́ bá àrùn tán wọ́n bá àìsàn tán tọ́gbọ́ bá àìsàn tán ọ̀wà aláàyè tá a wà yìí aláàyè tá a wà yìí àwọn tí wọ́n ń bẹ láàyè yìí wọ́n láwọn tí wọ́n bẹ láàyè yìí ni wọ́n máa gùn wọ́n lẹ́bi wọ́n máa gùn ní àwọn ọmọ wọn àwọn ọmọ wọn ẹni wọ́n máa gùn ní ẹni wọ́n máa gùn ní nígbà tí bàbá bá ń jẹjẹ ń bẹ láyé nígbà tí bàbá wa jẹjẹ bẹ láyé inú tàṣíyàn sọ fún wa lórí ìmáàmù wọ́n ní ìyá àyà nígbà tí bàbá wa ìjẹjẹ ń bẹ láyé wọ́n wà lórí ìmáàmù gbogbo Ìbàdàn wọ́n wá ní ìyá àyà. bàbá jẹ ìmáàmù ní 1940. wọ́n jẹ ìmáàmù ní 1940. ìyá àyà wọn sì kú ní 1965. ìyá àyà wọn bí ní 1965 lẹ́yìn 35 years tó máa ọmọ rẹ̀ jẹ ìmáàmù. ìyá tó wá bí àwọn náà fún wa kú 1970. ìyá tó wá bí wọn gangan lọ́wọ́ èkó lóbì ìwọ́n tó wá bí lẹ́yìn ọdún márùn-ún gbígbà náà 1970. lójú bàbá ìmáàmù ìyá wọn ó sì lo 25 years. wọ́n ní lójú bàbá ìwọ ìmáàmù ìyá wọn ó lo 25 years. èrè ọ̀la tí wọ́n lọ lẹ́yìn
wọ́n ní 180 years ni wọ́n lò. Ọlọ́run wọlé eléyìí náà. Ọlọ́run wọlé eléyìí náà. Àwa ìmáàmù tòní. Bàbá wa ìmáàmù ọ̀gbà ní ọgbẹ́ rẹ̀ Ìbàdàn lónìí. Ọlọ́run ṣàjẹ́ mi tí wọ́n náà. Ọlọ́run tẹ̀lé ogun àti bàbá wa kò fi lé. Ọlọ́run níbi àwọn ọlọ́dọ̀ ọlọ́run. Ọlọ́run tẹ̀lé wa Muhammad. Bàbá wọn máa wọlé. Wọ́n ní ká máa wọlé. Ọlọ́run jẹ́ mi yóò gùn. Ọlọ́run tẹ̀lé ogun. Ọlọ́run ní ká fún. Ọlọ́run làbẹ́ nígbà àkókò kan. Lẹ́yìn wá gbà yẹn. Lẹ́yìn wá gbà yẹn níbi wa Muhammad. Gbogbo ọgbà tó fẹ́ lọ́dọ̀ ọlọ́run lóore. Wọ́n sábà ní ṣe fún yín. Ọlọ́run bá wa ṣe fún yín. Ìgbẹ́ ọ̀fọ́ láì dá. Èyí bàbá wa tí yóò fẹ́ láì dá. Ọlọ́run bí ìsàdéhùn fún yín. Ọlọ́run bí ìsàdéhùn fún yín. Bàbá yìí ká fún mi yín láàbù. لقد جاءكم رسول من انفسكم عزيز عليم ما عزيزتم عزيز عليكم بالمؤمنين ورؤوف رحيم فان قال الله فقد حسبي الله لا اله الا هو عليه توكلت وهو رب العرش العظيم بسم الله. Musa Tọ́líà. Wọ́n sì sọ báyìí àrẹ́bí wọ́n sọ pé ya Tọ́líà kọ̀díwọ́jẹ́ wà lákàlì jẹ́lẹ̀ kọ̀díwọ́jẹ́ wà lákàlì jẹ́lẹ̀. Láti ilé ẹ̀ṣẹ̀ yìí, àti bàbá ọlọ́rọ̀ Bíláàbù. Ọlá òfìlágbò àti ọ̀rọ̀ ọ̀fìgbàdàn náà. Bàbá wa ọlá òfìlágbò ọ̀fìgbàdàn náà. Ọlọ́run tí ẹlú ayé náà gbọ́ láti ní ogun. Bàbá òfìlágbò ní ẹgbẹ́ náà fún àwọn tí. Ọlá Ànábì Muhammad lọ́dọ̀ ọlọ́run. Ẹgbẹ́ náà fún àwọn tí. Fún Ànábì Muhammad. Fún Ànábì Muhammad. Lọ́dọ̀ wa àlìjẹ́nà fún Tọ́líà. Lọ́dọ̀ wa Ànábì fún Tọ́líà. Lọ́dọ̀ àwọn bàbá sábà tí jẹ́ Tọ́líà jẹ́. Bàbá wa Tọ́líà. Ọmọ náà. Wọ́n lè fọ́sẹ̀ bàbí dé ti yẹ. Àti àyè bàbá lẹ́yìn ọlọ́run. Bàbá bàbí dé ti yẹ. Bàbá lọ́dọ̀ ọlọ́run. Ìlànà ọ̀dà wàlá kùnúkà ìlà 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 lápapọ̀. Láti alápapọ̀ Bismillahirrahmanirrahim. Alhamdulillahi alamin. Ar-Rahmanir-Rahim. Maliki yawmiddin. Iyyaka na'budu wa iyyaka nasta'in. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين. Nígbà tí wọ́n ṣàgbọ́ àwọn lọ́wọ́ ní bàbá wa tí ọlọ́run pé ìlú ìlú lọ́wọ́ ni wọ́n wọlé sí ọ láàrin. Bàbá wa ọ̀nà ọ̀fìyàgbọ̀ ẹ̀sìn kábíyèsí ẹ̀sìn. Àti kábíyèsí ló tọ́lá sí ṣé kábíyèsí ó gbọ́ ìdílé mú ẹ ẹ̀ẹ́dì àti àṣà gbogbo ẹ̀ lọ́wọ́ nínú ìgbàgbọ́ pẹ̀lú ìdílé wọlé. Ó sì kí gbogbo àwọn ìbéèrè àti gbogbo àwọn ọ̀dọ́ pé ìwé tí wọ́n kọ̀ ọ́ pẹ̀lú bàbá wa ọlọ́run fìyàgbọ̀ ọlọ́run bá fọgbọ̀ kó jẹ́ sí tọ́ ọ̀rọ̀ tó nípa ọ̀nà sí ara dáadáa ọlọ́run dákùjọ lẹ́yìn náà bí àyè náà tẹ́tẹ́ tẹ́ ọ̀ àlàáfíà rà. Nígbà náà bàbá wa tí wọ́n jẹ́ àwọn mùsùlùmí tí gbogbo wọn ti ní àbí àwọn náà wọlé sí ọlọ́run láti wọn Abdullahi ojúlówó àwọn ìṣẹ́ ọlọ́run. Ẹni tẹ́ ọkọ̀ tẹ́ ẹ̀kọ́ ẹ̀yí àgbáyé kọ́kọ́ ní sáwọn bàbá bẹ́ẹ̀. Ẹ̀kọ́ àgbáyé ẹ̀yí ẹ̀ṣẹ́ náà ẹ̀ka ìlọ ẹ̀rọ ìwọ̀ náà ẹ̀ṣẹ́ olóyè ọ̀rọ̀ àwọn àṣẹ ẹ̀kọ́ tó sì ní náà. Bá a ti fẹ́ àwọn àti ìgbẹ́mọ́lé. Sọ́kò. Ìsọ́kò. Ọdún ní náírà. Bàbá wa àbá olóyè ilé àjọ ẹ̀rọ ìṣẹ́jọ́ pápákọ̀ náírà. Àwọn bàbá wa náà ti fún mi ní owó. Bàbá wa gba àtúndọ́dá àwọn olóyè àtúndọ́dá. Wọ́n fún fún mi àwọn àṣìṣe yẹn. Bàbá wa gba owó òkè. Ìfọ́ ẹ̀rù ìjọba mọ́
ومخرج موعود والقيامة كتابه ووقاه منشورا اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا من اهتدى فإنما لا تدين نفسه ومن ضل فإنما يضل عليها ولا تزر وازرة وزر أخرى وما كنا معذبين حتى نبعث رسولا أم كنتم شهداء إذ حضر يعقوب الموت إذ قال لبنيه ما تعبدون من بعدي قالوا نعبد إلهك وإله آبائك إبراهيم وإسماعيل وإسحاق إلها واحدا ونحن له مسلمون صدق الله مولانا العظيم. Pẹ̀lú tí àwọn tí kó sí abẹ́ kíkí àgbòrá tí wọ́n kéyàn àwọn tó gba gbogbo ẹ̀ lásọ pé ara fẹ́ náà. Àmín. Nínú ẹ̀ ní pé bàbá wa ọlọ́wọ́ fúlàbò bàbá wa lẹ́gbẹ̀ẹ́ pé ọ̀làlẹ́kan bẹ̀rẹ̀ ọlọ́wọ́ fúlàbò ìdókòwò ń bí nǹkan méjì ló ń kúrò bẹ́ẹ̀ pátápátá bàbá. Ẹ̀yin ní àkọ́kọ́ ọmọ títí fún bàbá wa ìmọ̀lú àgbà tí wọ́n ṣe ọṣẹ́ olùpàlejò àgbà níyí. Ẹgbẹ́ wa jẹ́ ọba ìlú yìí oṣù mélòó oṣù méjì yìí. Ẹlẹ́ẹ̀kẹta ẹ̀tọ́ oṣù ojú Olúbàdàn ti lẹ̀ Ìbàdàn. Káàkiri ọba tí ilé ọ̀pá ìlú kan ẹ̀sìn ọ̀pọ̀ Olúbàdàn wà bẹ́ẹ̀ nìyẹn. Tí ọba Olúbàdàn rẹ̀ sí méjì, àwọn kan ní Ládùn, àwọn kan náà ní Ìbàdàn. Ìbàdàn òsì tẹ́lẹ̀tẹ́lẹ̀ nígbà àti Olúbàdàn ilé ìsìn yóò ti wọ̀ wípé àti Ládùn àti Ìbàdàn ó lè mú ọ̀rọ̀ ìfọ̀lẹ́ ọlọ́run ní gbọ́dọ̀ ìgbọ́. Adúgbò lọ́dọ̀ Ọlọ́run alhamdulillah. Bàbá wa lálẹ̀ ọlọ́mọsà járe ní bẹ́ẹ̀ ìdè lágbọ́n bàbá látàná ọjọ́ ìpàdé láìláì ọba àbùkù ààbò kẹrẹ ọba láìra ìrẹ́lá ọba kúmọ́ra fọ̀ọ́fún. Àti àwọn àgbààgbà yìí lọ́wọ́ dé ọba ọ̀fúnlágùn ọlá ọ̀fúnlágùn àti bàbá wa sọ pẹ̀lẹ́ ti ní ìyẹ́dà bí wọ́n ṣáájú ní kí wọ́n ṣe tó oríkì wọ́n pè máàkì báwọn náà lọ́nà ọlá pọ̀ bàbá wa ní ọlá ọ̀fúnlágùn ọlọ́mọdé ọba jẹ́ bàbá wa àgbà pọ̀ ọlọ́run àdúrà fúlàní rẹ̀ jọ ìlàlẹ̀ àná àtàlá tó fi bèrí tí ó fi dọ̀la láti ọ̀dára padà sí ilé rẹ̀ lọ́nà ìjọkùnrin rẹ̀ lọ́nà náà ìlà ìlọ́gbà wọ́n á kí ẹgbẹ́ ní àbá àmì pátápátá ẹ̀yà àbá alágbèlé Islamic Missionary Society of Nigeria lọ́nà kan tó lè tó sáré kó ní ọ̀rọ̀ máa ọ̀la ìtànàbíà Muhammad nígbà bá wá ti nínú ẹ̀kọ́ pé tó wọ́n ní àwa náà ní ọlọ́run ó gbé kí agbẹ̀yìn àwa ọlọ́run sì gbàbẹ̀ ọlọ́ta kan sàṣàánú àwa náà. wọ́n ní àwọn mùsùlùmí mo ti lówó òní lówó ọlọ́run ní ìṣàgbọ́wò àgbàjọ ọ̀tá wọ́n láwọn àgbàlagbà tẹ̀ ń ti gbé ọlọ́run obìnrin lóde ọlọ́run obìnrin gbére wọ́n láwọn màkàmà Ibrahim wọ́n ní kọ́lọ́ wọn gbé ní bí ààyè tí a fẹ́ kẹ́ ẹ dé ọlọ́pàá àbámi gbé ní lóde ọ̀rọ̀ ìhùn máa kí n náà Muslim ní àwọn àlejò ìlú wa máa ń wúdò nípa àdẹ̀rẹ̀ fìdá bọ́dọ̀ ìdè ìlú àdìmọ̀rọ̀ pé ọlọ́pàá tí ọ̀rọ̀ bá wa ṣe fìdá òye kọjá kẹnu rẹ̀ lásán kọjá fún kọjọ́ وقل الحمد لله الذي لم يتخذ ولدا ولم يكن له شريك في الملك ولم يكن له من الدين ẹ̀ntí wọ́n bọ́ síbí yìí láti rí àwọn láti
محمد وسلم على رسول الله محمد وسلم اللهم صل على محمد وسلم اللهم صل على محمد وفاتنا اللهم صل على محمد وسلم اللهم صل على محمد اللهم صل على محمد وسلم اللهم صل على محمد هذا استغفار ربكم انه كان غفارا ورسل السماء عليكم مدرارا ويجلبكم باموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم انهارا استغفر الله لا اله الا هو العزيز الحكيم لا اله الا الله أنا أقول لك 33 ناني من يأسي لا إله إلا الله 33 كلنا نقول نسأل دفع أفيد وعبد الله نقول ما فين دير كذا يبغى بارك بسم الله الرحمن الرحيم bàbá wa prof wọn ní gbogbo nǹkan tó bá wà ní ìwé ìròyìn ká fọ́lé ìjọba kú bí ẹ̀ka àti kápẹ́tún tó tún ṣe ẹ̀yìn àgbàlagbà tẹ̀ wá kálẹ̀ bàbá mi sùn náà ti wá wọn lọ́wọ́ pé ẹlẹ́ẹ̀karùn tó wà ń bẹ̀ a rí pé ọ̀rọ̀ tí ẹ wà ń bẹ̀ àwọn àgbàlagbà ní farọ́ ìwọ̀rọ̀ ẹ̀ àmì wọ́n jẹ́ iná tó nà ẹ̀yìn wọ́n ní kíkà wọ́n ṣe ìdùnnú ọjọ́ kọ́ra lérò bí wọ́n jẹ́ ọ̀lẹ́ ní nínú ìmọ̀kànmí ọ̀rọ̀ àlàyé ìmọ̀kànmí náà
في شباب ربيع جنة عالية وجنة عدانية في شباب ربيع وجنة عالية وجنة عدانية. Wọ́n ní ẹyọ kọ̀ọ̀kan ká ṣe lápapọ̀, àbàbà wa ní ká ṣe lápapọ̀, ká ṣe ìṣẹ́lápẹ̀rẹ̀ mọ́yọ́pẹ̀ lápapọ̀. Bismillahirrahmanirrahim. Ìlànà èdè tó ń ṣe ń pàṣẹ. Àwọn alágbàgbà ní ọ̀dọ́ lọ́tọ́. Yàrá ìlú ní bèrè wàhálà. Ìlànà ìbéèrè ìlànà ìrọ̀. Àwọn alágbàgbà ní yàrá ìlú ní ìlànà ìrọ̀. Bàlúwàdé ìlú èyí ni wọ́n fọ́. Àwọn ọmọ kí lọ àwọn ti yàrá. Àwọn ìlú ìlànà fọ́ tó ń sọ pé kí wọ́n ti gbàgbọ́ ọmọ rí ni wọ́n fi ṣàyẹ̀ pẹ̀lú والموت مثل الوراء ذوات الآباء قد أتونا عبائهم ذوات الآباء فليعبهن آباءهم ذلك الفاتح ولا بالعيش سمعين لا أوتينا فليأتينا رسولنا أصاب الله مزهرنا كلا يجوز لنا دينا مجعل الله كفرنا كيما تفوقنا كما بهاك عباد الرحمن. أعوذ بالله من الشيطان الرجيم. الرحمن الرحيم. وعباد الرحمن. وعباد الرحمن. Ọkọ̀ bá ń ka rọ́bì Israẹli sọ̀jẹ̀rì iná. Kọ́lá rọ́bì Israẹli sọ̀jẹ̀rì. Kọ́ bá rí ọjà sí ọjà àyájọ́ àdúgbò ẹ̀kọ́. Báyà sórí ìlú wa mọ̀ rí. Wọ́n àgbélé òkú tẹ̀tẹ̀. Wọ́n àgbélé òkú tẹ̀tẹ̀ ìrìn sáárì. Yọ̀ọ̀kà orúkọ yìí. Yọ̀ọ̀kà orúkọ yìí. Àjálílé wàsíra mi. Àjálílé wàsíra mi ní àárí. Àrùnà. Àrùnà tí. Àṣírí. Ìṣíní ni wọ́n fi àṣírí. Àṣírí kí o fi àmọ̀rí. Àṣírí kí o fi àmọ̀rí. Màkàyé.
يأوي فؤادي سواكم ẹ̀mí ò ní kí n máa bọ́ ta. ولا رشفه بالحسينة والنبل ọlọ́run wá wọlé ànábì wa Muhammad. الله عليه وسلم wọ́n bẹ̀rẹ̀ lórí pòfẹ́sọ̀ wa gbogbo tí ń jẹ́ ògo nínú lágbo yìí ọlọ́run má parẹ́. فوالله ما يأوي فؤادي سواكم mo kí ààrẹ wa ọlọ́run jẹ́ kẹ́mi wọ́n gùn. آمين mo kí bàbá wa lárúkọ mo kí máàmù wa Ìbàdàn náà ti sìn bàbá mo kí bàbá mi balẹ̀ àbí bàbá mo kí lóko. فوالله ما يأويه فؤادي سواكم mo kí olórí ilé ní local government tá a wà yìí Lágẹ̀lú local government tá a wà yìí mo kí bàbá wa ìmáàmù ńlá lùkọ́. فوالله ما يأويه فؤادي سواكم ẹ jẹ́ kó o kí aṣáájú ẹ̀dá mọ́ ọmọ bẹ gbogbo wa. صلى الله عليه ẹ tí وسلم mi ò bá rántí kí ẹ jọ gbogbo wa ni mo ti kí. ولا براسينة والنبل mo wá kí abá àwọn àgbà tí n bá kọjá bẹ̀yẹn tí n bá kí wọn mo ṣàbòsí. والله ما يهوي mo kí abá wa dọ́kítọ̀ bàbá wa Lárúwájú mo kí yín púpọ̀. فؤادي سواكم ike wo lọ sọ mí lẹ́nìí tọ́lá Lárúwájú òní máa wò pé sọ wọlé ní àbọ̀ jáde. فوالله bàbá ما mo kí yín púpọ̀. يأوي فؤادي سواكم mo wá kí bàbá wa ọba ẹgbẹ́ kábíyèsí o. kábíyèsí o mo tọ́ bá rí ayé rí o sì dáa. kábíyèsí o bá a ṣe òun ẹ pé ṣe é. mo kí ìmọ̀ ìmọ̀ wa lọ́ba. akíwá àmọ́ wọn fọ. láti mi ìmọ̀ràn ti kí ẹ dákun ṣé wàá bẹ̀rẹ̀ gàba mo kí ọ̀rẹ́ mi àtàtàánú àjọ máa ń ṣe Quran jọ ni lórí rédíò jọ ọlọ́ba mi sàlékún dẹ́rẹ́dà yìí ẹ dákun ẹ tí ìbá tó rántí kí ọmọ bínú ẹ jọ torí aṣáájú ẹ̀dá Muhammad mo ní bàbá wa tí wọ́n lọ léyìí náà bàbá aṣẹ́bà mo ti kí wọn mo ti kí wọ́n ní àárẹ̀. apá yìí. láàyè jì bá tẹ̀ mo ní máa ń sọ bó ìsàtì. bàbá wa àná kúlẹ̀ bàbá. láàyè jì bá tẹ̀ náà mo ní máa ń sọ bó ìsàtì. bàbá wa kí táyọ̀ bí ẹ bá wà mú kí. وأن يروك دفينا جاهدة الكفن نعم. وأن يروك دفينا جاهدة الكفن ìmáàmù wa mo bá sì wà lẹ́jọ́ òkú oko náà. mo ṣàfi. gbogbo ìjàmbá ẹja pé sallallahu alaihi wasallam. tó ń wá fẹ́ máa mú wa bàbá aláyé tòrò èmi ò ní jí máa rí ìkànnù àwọn àfa àjọ ni tó mọ ike tààrà nígbà tí ó wàá gbéra rẹ̀ ga ó ní wà in kuntu la akhira samanihi la ati bima lam yastati al awahir. wọ́n lé mi máa rí tẹ́ ń wò yìí ó ní táwọn kan ò ṣe rí ó ní màá ṣe àwọn míì tuntun bò ní mo lè ṣe ó wá wí ọ̀rọ̀ ìtàn bẹ́ẹ̀ ké kaba jáde ó ní bàbá máa rí ọlágbọ́pọ̀ àfa ńlá ni àlébù bàtà sa 28 ẹ bá ní fi mẹ́rin kún. Allahu akbar. ó ní ẹ bá ní fẹ́ yọ kẹ́kún àbá bá bẹ̀rẹ̀ dààmú gbogbo àfa àtọ́gbà wà ń lo àgbo báyìí tí ọba mọ opportunity ló ní òun mọ kí òun ní ó ń tan rẹ̀. ọ̀tàn rẹ̀. ẹ dẹ́kun wọn bá ti wọ́n wí lójú bàbá wọn fẹ́ tọ́ kéwu ẹ dẹ́kun ẹ bá ń gbà bẹ́ẹ̀. gbàgbé ẹ dákun. mo ní bàbá mi ni wáàsí bàbá mi lájàra wáàsí rè nínú àlámọ̀rí ẹ̀dá mẹ́ta ni mẹ́tẹ̀ẹ̀ta bàbá ti pass through báyìí àlámọ̀rí àkọ́kọ́ ṣé wọn Lárúwájú nínú àníkẹ́yìn ọjẹ́ ọmọ àlámọ̀rí kan ni bó ti wùlẹ̀ kó tó láyé òní máa bí ó bàbá àbí kan kábà ní bàbá alágùn bàbá bẹ́ẹ̀ béèrè lọ́wọ́ bàbá wa pé ọmọ bo ni wọ́n lá béèrè. ọmọ lágùn wọn. ọmọ abo la béèrè pé ọmọ abo ń bàbá àní pé bàbá abo ni bàbá alámọ̀rí kan nínú ayé ẹ̀dá bẹ́ẹ̀ni. bàbá wa jí ọmọ wọn wá jí ọmọ rẹ fún lágùn Allahu akbar. wá sí àkọ́kọ́ nù ni ẹlẹ́ẹ̀kejì ìjẹ́yàn alámọ̀rí kan ni
gbogbo ẹni tí ń lọ tí wọ́n bá mú ọkọ rẹ̀ wọn alẹ́ èèyàn ní lọ wọn ò ní gbé kíní lọ èèyàn náà wọ́n dàkọ̀ bàbá mi ní kíní wọ́n ní èèyàn ní lọ. ẹlẹ́ẹ̀kẹta tó lọ ńlẹ̀ mọ́ wa torí pé mẹ́tẹ̀ẹ̀ta ìpẹ́ta Al-Qur'an ni wà fi anfusikum. afala tubsiruna. ìkẹkẹ bẹ́ẹ̀nu ẹ̀dá tí ò ní develop láíláí láti lọ́n ti bí ọmọ báyìí kò ní develop ti èkó. Allah. ọmọ ni ọmọ develop yóò máa dàgbà àtàtẹ́ wọ́n fi yọ lára ike yóò sì ní dàgbà. Allah akbar. inú ara ló sì wà ike ló wá bí mẹ́tẹ̀ẹ̀ta yẹn inú bí ìjẹ ọmọ inú bí ìjẹ èèyàn inú bí ìjẹ ká máa kú. a'anakumullah. kí ni gánà ẹ dàgbà yín tẹ́ bá mọ̀ bí ẹ lọ bá ń gbọ́gùn rẹ̀ wò. kìnìún náà inú etí wa lọ́wọ́ àbí ráìsì báyìí mẹ́ta ni ìjọba ti bí ọmọ mẹ́tẹ̀ẹ̀ta ń bẹ nínú etí ọmọ kò sì ní í dàgbà sí bí ó ti wà nù àtàtọ́ mi ìpadà sọ́dọ̀ ọlọ́. Allahu akbar. kódà bó máa ń dàgbà tí ó gba ẹ̀ ń fẹ̀ tí ń ṣe tí inú etí mẹ́tẹ̀ẹ̀ta tó níbi ráìsì kò ní í dàgbà torí pé sáǹpù lọ́nà fi ṣe sára pé àfi àmúsìkún. afala tubsiruna. mẹ́tẹ̀ẹ̀ta tó lọ́wọ́ rẹpírẹsẹ̀ntì náà ní ta wá rí àwọn àárín ìmọ̀ jẹ́ ọmọ àwọn àárín ìmọ̀ jẹ́ èèyàn ètò wa jẹ́ àlámọ̀rẹ́ ẹlẹ́ẹ̀kẹta ló wá ṣẹlẹ̀ ló ṣẹlẹ̀ ń jẹjọ sí bàbá wa yìí àwọn àmọ́ kú ló wá mú bàbá kú ní ìjẹjọ àlámọ̀rẹ́ ẹlẹ́ẹ̀kẹta ni wọ́n parí ṣùgbọ́n ta ló tóbi nù bàbá àti lágùn torí níjẹjọ bàbá mi aládìsí ló ṣe wáàsí wọ́n wá ṣe wáàsí ó gbóná bọ̀ wáàsí wa mú àwọn èèyàn àtàwọn fẹ́ẹ́ fi ọ̀rọ̀ kan pa mọ́ bàbá mi pòfẹ́sọ̀ wọn ni ẹ má fi wá mọ́ ẹ̀ lámọ́lẹ̀. alákọ̀ọ́kọ́ bàbá yìí ló tóbi ní àbílù kákọ́ béèrè lọ́wọ́ ara wa náà kí wọ́n gbọ́n mọ̀ bó sì lu ayé rẹ̀ sọ́ọ́ lu ayé rẹ̀ ńlò kó kéré ni àwọn lu ayé rẹ̀ ńlò kó tóbi tílù rẹ̀ bá tóbi ṣé wọ́n kéré tó bá kéré ṣèlú rẹ̀ tóbi. àkọ́kọ́ náà lágbo yìí tóbi pọ̀ kìí dẹ̀ ṣe pé distances tàbí nǹkan fẹ̀kọ́ ni àbí mà pé ibìkan le ibìkan tóbi ẹ jẹ́ àkọ́kọ́ wò Mọ̀lánà Shehu Adam ẹ wo bí ọba ṣe tó ẹ wo bẹ́ẹ̀ ṣe kàǹkà tó wọ́n ní ó ní iye ọdún tó lò lẹ̀. wa ma fadilul rijali illa rijaluha. bàbá mi ládùúgbò ẹ̀mí ọmọ mo gbọ́nù tán ni o. wa illa fala fadilun turibin ala ọmọ bíbí lágùn ká lè já mi pé báyà kò rí bẹ́ẹ̀. wa illa fala fadilun turibin ala turibin. ẹlẹ́ẹ̀kejì òkè kejì tó tún tóbi jù ní Mọ̀lánà Shehu Kamaluddin bàbá wa Alhaji Àgbà ńlọrin wọ́n lọ yìí pé àwọn náà lu ọ̀sẹ̀ méjì lù bàbá Sàláàtì ẹsẹ̀ àwọn náà lò ń lù yìí. wa ma fadilul rijali illa rijaluha. níwọ̀n bá tí ọmọ bíbí ìlú ìtọ́ ọmọ ìlú rẹ̀ ló sọ fún ọ àwọn òkè tí wọ́n yìí rí. fadilun turibin ala turibin wa illa fala fadilun ala turibin ala turibin. ẹlẹ́ẹ̀kejì bàbá kan wá tóbi fún rẹ̀ Allahu akbar. bàbá kan tóbi fúnra wọn ṣé rí inú ìlú yìí ebi ọmọ bàbá wa àgbà á kì í bọ́ lọ́sọ̀ọ́ ebi ọmọ wa wò ṣùgbọ́n inú tí màá fi jẹ́rìí ọ̀rọ̀ yìí ebi ọmọ wọn ṣùgbọ́n wọn bá ìtàn wọn wọ́n sì kìtàn wọn fún mi nílé bàbá tèmi wọ́n tó bá di ọmọ àfà àdéhùn ti ṣẹlẹ̀ bàbá àdéhùn fẹ́ Nàìjíríà yìí gan ṣé wa ọlọ́rìwájú àwọn bàbá tí wọ́n fi ẹ̀sìn lẹ̀ fún wa wọ́n mú ẹ̀sìn wọn àfàlẹ́ alọ́bí ẹran léyà àwọn àròkọ wọn ni ká dùn ní. wa ma fadilul rijali. mo bọ̀ àbá mi mo bọ̀ ayakumullah. wọ́n fẹ́ ẹ̀sìn lé wa lọ́bí ẹran léyà àròkọ ẹni adùn. illa rijaluha. ọ̀pọ̀lọpọ̀ ọmọdé ó ti dú ẹ̀sìn lé ẹran léyà ó ti dùn nínú fámìlì wọn. wa illa fala fadilun turibin ala turibin. bàbá mi tó lọ ilé yìí bàbá náà tóbi pọ̀ ọkù àyà. torí bí àwọn bàbá ti ń bá náà ṣe kiri wọn tóbi pọ̀. bẹ́ẹ̀ni. ẹ jẹ́ ká kọ́ wo bàbá tí ń jẹ́ Junaidi ọlọ́sùn. bàbá ẹbí bàbá yìí ni mo gba àwọn àlejò ńlá ńlá wa bá tẹ bá wo bàbá wa náà Sàláàtì ni o àtàwọn èèyàn ńlá lọ́ba ni. wa ma fadilul rijali illa rijaluha. ẹlẹ́ẹ̀kejì bó bá wa ní ìlú
ẹ̀ tóbi tábà ló tóbi ìwọ ńkọ́ ẹgbọ́n tó lọ sọ fún ànábì. kátó gbà pẹ̀lú tóbi àlùkùránì náà jẹ́rìsì ọlẹ́ mẹ́ta láàrin bàbá ìmọ̀ ẹgbẹ́ tó lọ mú ọ mú pẹ́kà ọ̀fẹ́ fi búra ó ní lá uqsimu bi hazal balad. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. La uqsimu bi hazal balad. La uqsimu bi hazal balad. ọlọ́run ní ìlú mẹ́kà ìmọ̀ ìbúra o. Wa ta'ilu bi hazal balad. ọba àkọ́jú sáà nàbí ìwọ tá a fọ́rí ìlọsọ bí ọwọ́ tó bó o ṣe tó o tó fi búra ọpọ́n lu ilé. bàbá wa prọfù pọ́lù ilé àbí wọn pọ́lù ilé wọ́n ń ta ìlú kan nù. Wa ta'ilu bi hazal balad. ó máa ń kọ̀bá tó ní kó wà ń ta ìlú ni wọ́n bí a sáré bàlágì. ọlọ́wọ́ nìyẹn nìkan kọ́ wà á lè dé. Wa walidi wa ma walada. àwọn bàbá kan bí ọmọ nílùú yìí tí wọ́n bí ó ní agbára. wàhálì dínú wọ́n bí ọmọ ọlọ́ni àwọn tí wọ́n bí nǹkan nù ọmọ tí wọ́n bí mẹ́wàá nù ọmọ tí wọ́n bí òrìjínà nù ọmọ ọlọ́run mo ti fi wọn. Wa walidi wa ma walada. bàbá wà ládàá ní tí wọ́n tún wá bí gan tí à ń pariwo ayé. Wa walidi wa ma walada. sẹ́ni bọ́lá náà jẹ́rìí sí. Allah. bàbá wa bí ìmọ̀ tóbi ibi mọ̀ ń lọ nù kí wọ́n náà mọ̀ tó ti tóbi inú ayé rẹ̀ fún títóbi ìlú lágùn. Allah. wọ́n wá bí ìwà tóbi Allah. fún títóbi ìlú lágùn. Allah. wọ́n wá bí káníkọ̀ náà àtóbi fún títóbi ìlú lágùn. Allah. ẹ wá gbọ́ wá sí mẹ́rin tí mo ṣe tóbi kí n tó ju microphone yẹn. Wá sí mẹ́rin tí a bá tó fi agogo lọ. nǹkan mẹ́rin ẹ ṣàkíyèsí o sẹ́ni nǹkan mẹ́rin tí mo fẹ́ sọ yìí lọ́nà ó bu wa ló bu wa lérí lóye. wọ́n wá fẹ́ kẹ́ respect nǹkan mẹ́ta. Wá sí náà nù. àwọn bàbá mi ò gbọ́ mi ẹ dákun Torí Ọlọ́run. ẹ̀yin náà lẹ́ni sọ̀rọ̀ díẹ̀. bàbá wa lára wájú nítorí ọjọ́ láyé ibi tí ọlọ́run ti ọkọ̀ bí ọ́ léèrè nǹkan ibi tí gbogbo wa tá a mọ̀ náà ni Allah. ó náà ní alimọ́ọ̀lù Àlùbáàlù. ìpàṣẹ owó. ẹ lè rí wa láì tó láì bá a ṣe ń pariwo yìí nìsín tẹ́nìkan bá ní gbogbo yẹn fẹ́ sílẹ̀ ìfẹ́ nìkan kan ní 5,000 ẹ̀rí táwọn èèyàn dàkẹ́ lọ jẹ́. Wọ́n dàkẹ́ ló jẹ́ ẹgbẹ̀rún márùn-ún. wọ́n sọ̀rọ̀ mọ́nù. ṣùgbọ́n owó gangan kọ́ àwọn àbí ẹ̀dá lérè pé nǹkan méjì lówó ní kó tó lè níyì lọ́dọ̀ Ọlọ́run. alákọ̀ọ́kọ́ tó wọ́n ní pé kẹ́gbà tó lápá á báwo ló ṣe wá owó yẹn gangan báwo ló ṣe wá. Bẹ́ẹ̀ ló ṣe rí. báwo ló ṣe wá. Bẹ́ẹ̀ ló ṣe wà. àkọ́kọ́ nìyẹn ẹ̀wọ̀n tí ń ṣẹlẹ̀ ní society ní ìsìn gbogbo wa torí owó ọmọ sì ń bá ìyá rẹ̀ sùn ọmọ tó bẹ́ẹ̀ ṣe yahoo ní sì ń bá ìyá ẹ̀ sùn Torí owó nìkan. owó lè dé torí owó àbá mi sì fún ẹni tí ń sọ mọ́túárì ó sì mú lọ́rẹ̀ẹ́ Allah. kó lè máa rí kíni Ọbẹ̀rẹ̀ bisikíìtì. tọ́mọ wa ní tán àwọn mọ̀lẹ́kọ̀ọ́ wa bí ó lẹ́rìí pé báwo ló ṣe wà Ayá fún wọn là. báwo ló ṣe ṣe kíni báwo ló ṣe wà. Yíyí wáyú méjì. Wọ́n bẹ̀ méjì bí náà mùsùlùmí. náà Wọ́n mú sí ìbílẹ̀ ẹ̀díjìlì ìlàkùnlé jáníbi. ọlọ́wọ́ ní mi ò ní ìládùúgbò kí ló dé àwọn wẹrẹ ń sá fún wọn náà mẹwẹrẹ mísì bọ́ bá ti fẹ́ ṣe kíni rẹ̀. Wọ́n mú sí ìbílẹ̀ ẹ̀díjìlì ìlàkùnlé jáníbi. wọ́n ti sábà ti fẹ́ rìn ní òkèlè rẹ̀ ẹ̀ ní ìrànwọ́ ìwẹ̀rẹ̀ mọ́ ládùúgbò ẹ wo nǹkan ẹ wo bí ṣe ń wá owó ọlọ́wọ́ àbí ọkọ̀ ṣe bó ṣe wà nù ọgbà àjíyà lọ́dọ̀ ẹlẹ́ẹ̀kejì tá a bá mọ bó ṣe rí bó ṣe wà owó àwọn òsì rí lóòótọ́ bó ló ṣe ń ná méjì tó wó nínú bó ló ṣe ń ná ẹ wo bí àwọn èèyàn máa ṣe ń náwó lásìkò yìí ẹlòmíín ní owó débi pé